lẹ́yìn pé kẹ́lẹ́ ìfẹ́ ìdájọ́ òdodo àti ìfẹ́ ìdájọ́ òdodo. I'm going live. I should stop it. Unfortunately, but what we can do is to make sure that the man gets, the family gets justice. Yes. And it's there for Dialogue and the sponsors that they will listen to make sure that justice is done. Àwọn Fulani ẹni tó ṣe ó dà kí wọ́n ní wọ́n ti kú nílẹ̀. Wọ́n ti kú nílẹ̀. Wọ́n ò ní release. Inshallah. Ó wà opportunity pé ó ṣẹlẹ̀ báyìí. You understand? And Allah might help the family. And I know whatever help we can do to help the family, we will try our best. Ọlọ́pàá ti fi ìwà ní pé ọ̀rọ̀ yìí kò ní jẹ́ ìtọ́nà àwọn ọ̀rọ̀ tó jẹ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí a rí nǹkan kan nípa ẹ̀ pé eléyìí òun máa brief mi concerning gbogbo ìgbésẹ̀ tó bá gbé people wan make sure the family better commercial náà ní wípé it's unfortunate we understand our help ní actually help but kò sí wàhálà ọlọ́pàá ti sọ fún wa pé wọ́n máa kọ́ ọ lọ for a release and that they will be charged in court because I need láti kọ́ àwọn ìgbàgbọ́ pé ẹ̀ẹ́dì máa pa àwọn èèyàn tí máa pa àwọn aráàlú wa so we understand and it's unfortunate that's all I have to say he has promised that we will justice of that and we will follow up he has promised me to look at my follow up àwọn ọgbọ́n náà sọ fún wa ní ọ̀rọ̀ yẹn ṣe the family ẹgbẹ̀lẹ́ o ọlọ́wà fi òkú wọn ra ìlú.
kò sí bí wàhálà wọn ti wò ó le tó ìgbà àwọn ọ̀gbọ́dọ̀ kan lẹ̀. ayé sìn ọ́ débẹ̀ wọ́n padà lẹ́yìn rẹ o. bó nílé òfura olè ní òkò. kí wá lóde tó ń wá ṣoṣo. ìkà ni yín. as a lawyer ẹ yẹ kí n mọ̀ pé mo máa láwọn tó cute jù báyìí lọ. mo mọ̀ tẹ́ o. Hey, What is your problem? your hands on your head. Jasper, no. ẹ̀rín ni wípé èmi ò ní kú. ìlérí ni wípé èmi máa wà láàyè. kò sí bí wàhálà wọn ti wò ó le tó ìgbà àwọn ọ̀gbọ́dọ̀ kan lẹ̀. ayé sìn ọ́ débẹ̀ wọ́n padà lẹ́yìn rẹ o. bó nílé òfura olè ní òkò. kí wá lóde tó ń wá ṣoṣo. ìkà ni yín. as a lawyer ẹ yẹ kí n mọ̀ pé mo máa láwọn tó cute jù báyìí lọ. mo mọ̀ tẹ́ o. Hey, What is your problem? your hands on your head. Jasper, no. ẹ̀rín ni wípé èmi ò ní